Odò kan wà tí wọ́n ń pè ní Ìyàké. Odò Ìyàké ìbú ló wà, eléyìí tí ọ̀pọ̀ ń pè ní Ìyáké. Ṣùgbọ́n kí ni ìyàtọ̀ tó wà láàárín Ìyàké àti Ìyáké táwọn kan ń pè é? Ẹ farabalẹ̀ wo fídíò yìí nígbà tá a mú yín rìnrìn àjò lọ sí ìlú Adó-Àwáyè. Obìnrin kan wà ní ìgbà àtijọ́ tó ń wá ọmọ. Obìnrin ọ̀hún ló gbéra wá láti apá agbègbè Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn lọ sí ìlú Adó-Àwáyè. Àwọn èèyàn fẹ́ràn obìnrin náà àmọ́ kò lọ́mọ láyé. Èyí gan ni wọ́n sì fi ń bú u. Ṣùgbọ́n o, nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí bú obìnrin yìí tórúkọ rẹ̀ ń jẹ́ Ìyàké Dòdòmí, Ìyàké ló bá bínú lọ́jọ́ kan láti lọ para ẹ̀ sódò. Ṣùgbọ́n àwọn àlàyé àti agbára eléyìí tí ó wà ní odò náà láàmú tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ fún yín. Mo kí yín o. Ṣùgbọ́n ṣáájú nínú ìrìn àjò wa sílùú Adó-Àwáyè, a bá bàbá àgbàlagbà tó ti dàgbà jù lọ lásìkò yìí nílùú Adó-Àwáyè pàdé, Bàbá Joseph Ọlálérè Òkédèrè, tí wọ́n ti pé ọgọ́fà 120. Nínú fídíò yìí, a ó láǹfààní láti gbọ́ ìrírí Bàbá Joseph Ọlálérè Òkédèrè. Lẹ́yìn náà la tẹ̀síwájú sínú ìtàn Ìyáké táwọn kan ń pè é bó tilẹ̀ jẹ́ pé Ìyàké ni. Adó-Àwáyè ló wà. Ẹ láǹfààní àti gbọ́ wìnrìnwìnrìn ohun tó fà á àtagbára tó wà lórí òkè yìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ajé Paramount Singer, olórin àsìkò yìí àti gbogbo ìgbàdégbà tí wọ́n mú wa lọ sí ìlú Adó-Àwáyè tí wọ́n sì tún ṣonígbọ̀wọ́ wa. Bákan náà, ọpẹ́ lọ́wọ́ Adéṣeun Abíọ́dún tí wọ́n ṣe akitiyan ìrànlọ́wọ́ lórí àwọn iṣẹ́ ìwádìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Olóyè Bọ́lá Ọlálérè, amúlùúdùn ti Adó-Àwáyè. Ẹ ṣeun. Ẹ já tẹ́tí gbọ́ ìtàn ìgbésí ayé Bàbá Pa Joseph Òkédèrè. Bàbá, a kú àṣeyẹ òní, a kú oríire náà. Ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò yín lásìkò. Joseph Òkédèrè Ọlálérè. Bàbá dárúkọ wọn. Lẹ́yìn náà, wọ́n ṣàlàyé fún wa pé ọmọ bíbí ìlú Adó-Àwáyè gan làwọn o. Wọ́n fi ìrírí wọn hàn síta nípa àwọn tí wọ́n ti kojú, bí wọ́n ṣe bẹ̀rẹ̀ láti ilẹ̀ wá, bí wọ́n ṣe kọ́ ọmọ mọ́ra. Lọ́jọ́ òní tí ẹ pé 120 ọgọ́fà, báwo nínú yín ṣe dùn tó? Bàbá Joseph Ọlálérè Òkédèrè ṣàlàyé bínú wọn ṣe dùn tó. Kódà wọ́n ní bí wọ́n bá gun ẹṣin nínú àwọn kò lè kọ́ṣẹ́ nítorí irú ọjọ́ bíi táwọn ń ṣe nírú òní kò tí ì ṣẹlẹ̀ sáwọn rí. Àwọn ọmọ wọn mà yẹ wọn sí o. Àwọn alálùbáríkà ọmọ ò ní wọ́n bí tí wọ́n sì kọ́wọ́ tì wọ́n. Ọ̀pọ̀ ọmọ náà ló kúkú ní bàbá yìí ó ti domi tútù síwájú kí wọ́n sì tẹlẹ̀ tútù ló kù. Bàbá Joseph Ọlálérè Òkédèrè ṣàlàyé púpọ̀ fún wa o. Wọ́n ní nígbà tí wọ́n máa bí àwọn, wọ́n ní ìyá àwọn ìkọkàndínlógún ló di pé ọmọ tó dúró. Wọ́n sì tún ṣàlàyé ẹ̀ sí i. Wọ́n ní lọ́wọ́ tá a wà yìí àwọn nìkan ló kúkú kù. Wọ́n ṣàlàyé pé ojú àwọn ti rí nínú ayé, àwọn sì ti ní ọ̀pọ̀ ìrírí. A béèrè nípa ìbẹ̀rẹ̀ ìgbésí ayé wọn, wọ́n sì ṣàlàyé. Ṣùgbọ́n ṣáájú ká tó mú àlàyé ọ̀hún wá, ẹ má gbàgbé pé láyé àtijọ́ ó ní àwọn ìlànà tí wọ́n ń gbà ṣe nǹkan. Lọ́pọ̀ ìgbà sì rèé, wọ́n máa ń fi ọmọ sìngbà. Kódà àwọn òbí ayáwó wọn á sì
fi ọmọ san nípa pé ọmọ náà yóò ṣiṣẹ́ fún àwọn tí wọ́n yáwó ọ̀hún lọ́wọ́ wọn. Bàbá mẹ́nubọ̀rọ̀ ìrírí ńlá. Wọ́n ní nígbà tí àwọn ń dàgbà bọ̀, àwọn òbí àwọn yá owó kan. Owó náà wọ́n ní 40 ọ̀kẹ́ ni. Àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ nípa pé àwọn bẹ̀rẹ̀ sí farasìn fún iṣẹ́ náà láti lè fi dá owó ọ̀hún padà títí. Nígbà tó yá, a tún béèrè pé ǹjẹ́ wá lọ léèwé? Wọ́n ní níbo ló ń jẹ́ bẹ́ẹ̀? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ní gbogbo ìgbà náà? Kò sáàyè pé èèyàn ń relé ìwé débi pé a sọ pé èèyàn ń relé ẹ̀kọ́. Wọ́n ṣàlàyé pé àwọn bẹ̀rẹ̀ sí múra síṣẹ́ láti lè àwọn wá. Àwọn ò ṣọ̀lẹ, àwọn múra síṣẹ́ títí. Kódà wọ́n ṣiṣẹ́ okòwò dánwò. Kódà ẹ ṣeun. Ọdún wo lẹ ṣègbéyàwó pẹ̀lú màmá wa? Bàbá ṣàlàyé pé àwa alákọ̀wé la máa ń de ọjọ́ tá a máa ń ka ọjọ́, ṣùgbọ́n ní tàwọn o, àwọn ò lè mọ̀ torọ́jọ́ náà ti pẹ́. Bákan náà wọn ò ṣàlàyé pé iṣẹ́ àgbẹ̀ gan-an làwọn yàn láàyò jù káwọn tó lọ ṣòwò. Ọlọ́run á túbọ̀ ṣe yín lágbàre. Gbogbo bí ẹ ṣe sílẹ̀ táwọn ọmọ fi wá yẹ yín sí, torí wọ́n rí i pé bàbá àwọn lẹ jẹ́, ẹ sì yẹlẹ́ ní àpọ́nlé. Ó wà lára tó jẹ́ kán ké sáwa pé ká wá sí rubí lónìí láti tún wá yẹ yín sí, láti wá ka yín sílẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tó ń pè olóyìnbó pè ní mẹ́mórì. Ó lè jẹ́ mẹ́mórì fún wọn. Ẹ ṣeun púpọ̀ bàbá. Ajé Paramount Singer ló ṣonígbọ̀wọ́ wa níbi ètò yìí. Ọlọ́run ni èmi náà kọ́, Ọlọ́run ló fún mi lóhùn tèmi. Ajé bàbá o, mo ti gbọ́ ìdòdè. 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 Èmi náà kọ́, Ọlọ́run ni èmi náà kọ́, Ọlọ́run ló fún mi lóhùn tèmi. Ajé bàbá o, mo ti gbọ́ ìdòdè. Lẹ́yìn náà, Bàbá Joseph Ọlálérè Òkédèrè kò ṣàì fi ọ̀rọ̀ àmọ̀ràn síta fáwọn èèyàn, pàápàá ẹ̀yin tẹ̀ ń wò wọ́n ní dédé àsìkò yìí pé ẹ jẹ́ á ṣe ń tó tọ́ ká sì ṣe ń tó yẹ, ká hùwà re nítorí pé ẹ̀san ń bẹ fóhunkóhun tá a bá ṣe. Wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé bàbá fàmọ̀ràn síta, ẹni ó gbọ́ ó gbọ́, ẹni tí ò sì ní gbà ò ní gbà, ṣùgbọ́n àwọn ò sọ tàwọn. Bàbá sọ pé ká ṣe ń tó dára ká má bá yé ọmọ làkejì jẹ́ nítorí àwọn ń tà wọ́n o. Mo ti wà ní ìná ọkàn mi ti balẹ̀ pé bọ́lọ́jọ́ bá dé ìlọsí. Bàbá ṣàlàyé sí i pé ká ṣe ń tó dáa sẹ́ẹ̀ nítorí àwọn ọmọ ń tà wọ́n ń sọ kéèyàn má bá tọmọ làkejì jẹ́, ọkàn àwọn balẹ̀ torí tọmọ ẹlòmíì ò tọ́wọ́ àwọn bàjẹ́ rí. Àwọn sì ń ṣe gbogbo ohun táwọn lè ṣe fún ìgbéga àti ìdàgbàsókè ọmọ ẹlòmíì ni. A gbìyànjú láti bá màmá náà sọ̀rọ̀, a sì béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ màmá. Ẹ farabalẹ̀ gbọ́. Màmá, mo kí yín. A kú oríire náà, àsìkò àṣeyẹ. Ẹ̀mí bàbá á ṣe ọ̀pọ̀ ọdún láyé. Ẹ̀yin náà sì tún pẹ́ fún wa o nínú ìfọ̀kànbalẹ̀ ìdàgbàsókè. Ẹ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ àtẹ̀yìn àti bàbá, ẹ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ nínú ìlera pípé láṣẹ Èdùmàrè. Ẹ jọ̀ọ́ bá wa dárúkọ yín gan fáwọn tó lè. Alice Ọ̀kẹ́dẹ̀. Ẹ ṣeun ma. Ẹ ṣeun ma. A béèrè ọ̀pọ̀ béèrè lọ́wọ́ màmá, àti ẹ̀ tún sọ pé màmá kí lẹ rí látara bàbá tẹ́ fi fẹ́ wọn. Wọ́n ṣàlàyé pé ìfẹ́ àtọ̀runwá kúkú ni. A béèrè nípa ìbẹ̀rẹ̀ ìgbésí ayé wọn. Wọ́n ṣàlàyé wípé nǹkan ọ̀rọ̀ gbọ́ níbẹ̀rẹ̀, ṣùgbọ́n nígbà tó yá àti lónìí àwọn dúpẹ́ páwọn lẹ́nu ọpẹ́ lásìkò yìí. Màmá ò ṣàìfi ìdùnnú wọn hàn lórí ayẹyẹ ọjọ́bí bàbá Joseph Ọlálérè Òkédèrè eléyìí tó wáyé ní ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2025. Wọ́n ní inú àwọn máa dùn gan,
pé ọkọ àwọn pé 120 ọgọ́fà lókè èèpẹ̀ nínú ìlera pípé tí wọ́n sì dúró déédéé. Gbogbo àwọn ọmọ àtọmọ ọmọ ló ṣùgbà bàbá ni wọ́n mú bọ́ síta níbi ojú agbo ibi tí gbogbo ẹ̀ ó ti máa dùn yàngbàyàngbà. Ẹ wò ó, ètò yẹn dùn, àwọn ọmọ bàbá gan sọ̀rọ̀, wọ́n ṣàlàyé irú ẹni tí bàbá wọn jẹ́ o. Ẹ farabalẹ̀ wo fídíò ọ̀hún nìṣó. Jésù. Gbádùn ara yín ló ní bẹ̀m̀bẹ̀ yẹ́kẹ́ torí níbí lónìí níbi ètò tá ti ń yẹ́ bàbá wa sí bàbá wa Joseph Ọlálérè Òkédèrè ṣẹ́rí a máa gbádùn ara wa níbi dáadáa ọmọ rẹ náà yóò ṣerú ẹ̀yẹ báyìí fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run tọ́ a ní gbà àsìkò wa púpọ̀ a máa mú kíákíá ni ṣẹ́rí lásìkò tá a wà yìí a máa mú látòrí opening prayer. Fún wa bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Ó kú ti màmá yá. Màmá o màmá o màmá o Olúwa dá màmá sí fún wa. Màmá o màmá o màmá o Olúwa dá màmá sí fún wa. Lẹ́ẹ̀kan sí i. Màmá o màmá o màmá o Olúwa dá màmá sí fún wa. Màmá o màmá o màmá o Olúwa dá màmá sí fún wa. Ẹ bá aṣáwọn látẹ̀wọ́ lẹ́ẹ̀kan sí ká jókòó. Ẹ jẹ́ ká jókòó. Praise the living Jesus. Ọmọ ìgbàlẹ̀ kí hallelujah. Inú mi dùn, ayọ̀ mi kún lọ́jọ́ èní. Àdúpẹ́ àti ọpẹ́ bí. Torí pé kí ni oore ọ̀fẹ́ òun ni bàbá wa rí gbà. Bàbá wa Joseph Òkédèrè oore ọ̀fẹ́ lórí gbà ní àdó àwáyé. Mélòó òjò ló ti rọ̀ sílẹ̀ fún un. Ṣùgbọ́n àwa ń dúpẹ́ àyìn Ọlọ́run lógo. Nípa ti bàbá mi, bàbá jẹ́ bàbá ni o, bàbá tẹ̀yẹ̀ fi tọrọ bàbá ni. Torí pé kí ni ó dúró sí wà látàárọ̀ ọjọ́. Bàbá máa sọ̀rọ̀ kan ní ìgbà tí wọ́n sì fi kéré pé ẹni ọmọ yìí àwọn fẹ́ skul tẹ fẹ́ lọ yìí o àwọn ọ̀ràn yín láti ìwé mẹ́wàá ni wọ́n pè ń gbà yẹn ní sat pé àfẹ́ tí ò bá lè kàwé nìkan náà lọ wọ́n dẹ̀ dúró máa nígbà yẹn kì í ṣe pé wọ́n mú ọmọ kan wọ́n fi sin gbà ọmọ kankan wọn fi sin gbà yìí pé bàbá lọ yá owó ń bì kan pé ó yá ìwọ ọmọ yìí ó yá ẹ̀dọ̀ sin gbà ọ̀ntì tí wọ́n bá san owó yìí rárá ṣùgbọ́n mo rántí ọjọ́ kan wọ́n lé mi wálé láti Òkè Ògèlè grammar school táwọn lé mi wálé fún owó oṣù mo délé ní ìbá bàbá wọ́n wà ní oko Òkófòrí àmúdán bí bàbá ṣe rí ìlúwa ní wọ́n ti rí ọmọ yìí kẹ̀kẹ́ ni wọ́n dẹ̀ ń gùn gbà yẹn kò sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n bí a ṣe délé ìkan mú aṣọ wọ́n ṣe wọ́n ayáwó wọ́n ṣáà torí wọ́n ń ṣe Àgbẹ̀kọ̀yà nígbà yẹn tí wọ́n ń dá àjọ ní ọ̀dọ̀ wọn níbí wọ́n ṣáà try ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá kan mi ò ní dárúkọ rẹ̀ bàbá mi sáré lọ sí ọ̀dọ̀ bàbá yẹn ti kú o láwọn dọ́dọ̀ bàbá ní Joseph ọmọ obìnrin ó ṣòro tán ní school wọ́n á gboyún ni mi ò lè gbàgbé wọ́n dẹ̀ sọ bàbá yẹn sọ ó sì tún sọ lójú inú búṣẹ́kù bẹ̀ bàbá tíra jẹ́ màmá mi náà àwọn náà sáré pílò ní nǹkan kan mẹ́ẹ̀ẹ́dẹ́ ṣíìtì wọ́n sáré lọ tà mọ́ mo dúpẹ́ títí tí mo fi jáde school lẹ́yìn ìgbà yẹn yàtọ̀ sí yẹn ìkejì òun ni pé tẹ́ bá ti wá sí ẹ̀bá tí mọ́kọ wálé bàbá ní pé wò dáadáa o tí o bá ti délé ọkọ ìlàkọjá wà ń bẹ̀ o tó o bá ti délé ọkọ kì í ṣe pé wà tó wà mú padà wá pé ìwọ ọ̀fọ̀kọ̀ mọ́ àwọn ò ní gbà o so ibi tí tẹ́ bá ti bí wọ́n ṣe mùdùmùdù gbà tó bá kíá tó bá tó ṣẹ́pẹ́rẹ́ náà o gbọ́dọ̀ faradà ni torí ẹ̀ mo wá tún adúpẹ́ gbogbo adúpẹ́ lẹ́nu yìí pé ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ ọ̀rọ̀ gidi ni àdẹ̀wà gbà mú torí tí ò bá sí wọn àmọ́ làbá tí bàbá bá gbè lẹ́yìn wa ni tí wọ́n bá gbè lẹ́yìn wa kò sẹ́nìbọ̀ tó máa wà ní ọkọ mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó tún dàrin kan
mo tún jáde school mo tún wáṣẹ́ lọ bàbá ní school sat lòún fẹ́ àwọn fẹ́ kó ṣe ayé ìgbé 2 teachers mo ní ìlú mọ́lọ́mọ́ pa o torí fún kí ni mo ní hot temper mi ò ní sùúrù tó bàbá ní àní ìyẹn ṣáà ní títí mo ṣàfihàn rí mo ṣe gbọ̀nà ẹ̀yìn ìbú mo ṣe lọ jọ́yìn agbófinró nù mo ṣe lọ ọlọ́pàá ni bàbá ní ìbọn tínú ẹ̀ lè kí ló dé ṣùgbọ́n mo dúpẹ́ mo bẹ̀ lọ rí mo bọ̀ rí mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ládùúgbò àwáyé òdodo wọn jẹ́ gbogbo àwọn àbúrò mi lẹ́yìn mi ọ̀sẹ̀ tó gbogbo ara wa jẹ́ àwọn tó tún jẹ́ àkọ́bí bàbá náà ìyálóde ọ̀fàdúrà àwáyé lẹ́nu àwọn náà wọ́n kó wa mọ́ra ìgbà tí ìyá wa ti lọ tó ti wà ní àyà Jésù tó Ọlọ́run ṣe ní gbogbo àwọn àbúrò wa pátápátá àdúpẹ́ ìlera wa ló sì sọ̀rọ̀ orí bàbá téèyàn fi tọrọ bàbá ni ẹni tó ti wá jẹ́ step mother wa náà kò fi igbá kan náà bọ̀kan nínú torí gbogbo ọmọ tẹ́mi bí pátápátá tí bá ti bímọ tó bá ti dùn àwọn àti màámi wọn á máa tọ̀ ṣùgbọ́n tá a bá ti ṣèkó mọ tán wọn á fi màámi á fi àwọn lẹ̀ ìyá yìí lè lo oṣù kan ó lè lo oṣù mẹ́rin ó lè lo oṣù ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo bá ṣe ń ṣe ọlá àwọn ni mo fi ń jẹ Yorùbá yìí sí. ìkejì bàbá Òkèdèrè ó hẹ́ẹ̀tì ọ̀lẹ bàbá ò fẹ́ ọ̀lẹ torí akàgbà wọn sọ lẹ́ẹ̀kan tó bàbá tí bàbá bá ní nǹkan tó bá fẹ́ ṣe nǹkan báyìí ni kò ṣe tó o bá ṣe bàbá máa yọ kòbókò tí ọ ni bẹ́ẹ̀ ni torí bàbá gbọ́ ní sẹ́bà tí bá ní pé mò ń lọ Èkó mò ń lọ ru kinní kan mò ń lọ ṣe kinní kan nígbà bàbá wọ́n bá mú pankẹ́rẹ́ tàbí kòbókò ní ìgbẹ́ léjì ká mi bèmí tí n bá ti fọwọ́ kàn báyìí máa ní ìwọ Ọlọ́run kẹ́ni kòbókò bàbá mi ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́nu yìí tó fi jẹ́ pé bàbá rí ọmọ tó bí nínú ó rí ọmọ tó bí nínú tí àwọn ọmọ tiẹ̀ náà bí ó tún wá rí ọmọ ẹ kí aleluya ó dúpẹ́ o òyìn Ọlọ́run lógo nípa ọlá bàbá ẹ̀mí gígùn wọn ni gbogbo wa náà pátálà tó kéde lẹ̀ làwa náà wá fi ń tọrọ ẹ̀mí tí gbogbo wa náà kò sí wàá gùn àwa táwa jẹ́lẹ̀yẹ àwọn ọmọ wa àwọn ọmọ tí wọ́n gbárùkù tí wọ́n ṣeré ẹ̀yẹ yìí fún bàbá wa Ọlọ́run wa ní jẹ́ kí ẹlẹ́yẹ wọn kò síwájú wọn sì wá ní tí ìkú báyìí wọ́n tún lọ́dún 5 sí lórúkọ Jésù bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run praise the Lord. hallelujah ẹ tẹ̀ tó break record ẹ̀yin ni ọlọ́pàá obìnrin àkọ́kọ́ bẹ́ẹ̀ ni Àdó àwáyé ẹ bá a ṣáwọn ní àtẹ̀wọ́ ẹ ṣe mà ó yá. kankan tí mo kàn fẹ́ fàyọ nípa ọ̀rọ̀ bàbá ni wípé bàbá jẹ́ onísùúrù ṣẹ́rígbà tí wọ́n bí èmi ó dà pé mo ní lọ́wọ́ díẹ̀ nípa sickness so tí bàbá ò bá ní sùúrù bóyá rúmi yìí ń bá tẹ̀ tí máa wà rárá ìdí ni wípé wọ́n nígbà mo wà ní kékeré tí olóde kí ni wọ́n ń pe olóde nísìnyí ìta tó bò mí ó dàbí ẹni pé wọ́n kúrò nílùú wọ́n lọ sínú oko ibẹ̀ ni wọ́n ti ń lọ tọ́jú mi so a rí wípé tí ìbá ṣe pé ọkùnrin tó bá ní sùúrù ni ó tọ́jú irú ọmọ bẹ́ẹ̀ torí pé wọn kúkú mọrú ọmọ tí ó jẹ́ wọn mọrú ẹni tí ó dà lọ́jọ́ iwájú so ìdí tí mo fi sọ pé wọ́n ní sùúrù ni wípé wọ́n ń lọ tọ́jú mi wọ́n kúrò nílùú wọ́n lọ sóko ẹ̀rí pé ohun tó lágbára ni ìkejì ni wípé tá a bá ti ní ìṣòro kan nílé ọkọ ṣe mọ̀ irú àwa tá a tiẹ̀ ní sùúrù tẹ pé tá a bá yí ìjà ni bàbá ó mú wa wálẹ̀ ni wọ́n á mú wa wálẹ̀ pé kò sí ohun tó jọ wọ́n á bá wa sọ̀rọ̀ wọ́n á fún wa nítùnú wọ́n á rọ̀ wá wọ́n á ṣe gbogbo ẹ̀ fún wa a dẹ̀ rí i pé àwọn náà wá rí ipa rẹ̀ lọ́jọ́ tòní torí pé tí ìbá ṣe bàbá tó dáa ni irú gbogbo wa yìí àní jókòó pé ká wá yẹ bàbá sí lọ́jọ́ tòní ẹ̀rí àwọn gan wọn tẹ̀ nígbà tó tẹ̀ di pé irú èyí bàbá bẹ́ẹ̀ máa ń dìdàkudà ni torí pé nígbà àwọn ò bá tọ́jú ọmọ wọn ò lè jọ wọn mọ́ iye ṣèpè òbí tó bá tọ́jú ọmọ ni ó jèrè ọmọ so ẹ̀kọ́ ńláńlá ló kọ́ gbogbo wa yìí àti ọmọ o
ọmọ o ìmù gan agboolé ìlú gan wọ́n jẹ́ ẹ̀kọ́ ńláńlá fún wa láti máa ní sùúrù. Nípa ti màmá wa kejì, sísítà mi ti sọ, kò sí ọmọ kan tí mo bí tí ìyá Bọ́sẹ̀ ò wá. Tí wọ́n bá dẹ̀ ti wá nìyẹn, wọ́n lè lóṣù kan oṣù méjì tí wọ́n wá bá wa tọ́ ọmọ. Ẹ̀rí báyìí. Àràpá ìfẹ́ náà ni o, àràpá sùúrù náà sì ni. So Ọlọ́run á túbọ̀ lọ ra ẹ̀mí wọn. Àwa náà ta wá jẹ́ ọmọ gbogbo wa ẹ̀mí wa ó gùn. Lórúkọ Jésù àwa náà ó rí ọmọ àrọ́mọdọ́mọ wa. Lórúkọ Jésù a ò ní ṣánkú. Wọn bá tó sì kù tí wọ́n ó lò lórí iyẹ̀pẹ̀ yìí ẹlẹ́yẹ̀ kankan kò ní síwájú ní lórúkọ Jésù Kristi. Ẹ ṣé mà. Bàbá is a good father. Bàbá jẹ́ bàbá tó dáa, tó fẹ́ràn ọmọ gan, tó fẹ́ràn ọmọ wọn. Bàbá òun fọmọ ẹ̀ ṣeré o. Bàbá òun fọmọ ṣeré. So many things láti sọ nípa bàbá. Bàbá tí a máa tún sọ tí àwọn ẹ̀kọ́ ti sọ bí ìgbà téèyàn ṣe àsọyé asán ni. But the only thing tí mo fẹ́ add mọ́ tí wọ́n sọ òun ni wípé bàbá láti ìbẹ̀rẹ̀ ayé wọn. Mo rántí wípé wọ́n máa ń ṣe competition. Ṣé mọ̀ obìnrin ló ń bí ọkùnrin ní tiwa ṣe tí ń gẹ̀ẹ́tì ọjọ́ má gbowó lùgbó má ràn mọ́ léèwé má ràn mọ́ obìnrin léèwé ká má gbé owó ẹ lùgbó. Bàbá ò listen to them. Wọ́n ní lóòótọ́ ọmọ jẹ́ obìnrin àfi ọmọ tó bá sọ pé òun ò kàwé ni òun ò ní rán níléèwé. Nígbà yẹn a sanwó iléèwé ni thank God owó iléèwé nígbà yẹn bá a ṣe jóbìnrin tó bàbá will look for the money to pay our school fees torí pé we love education so much. Wọ́n like ẹ̀kọ́ so gbogbo advice tán fún wọn pé torí pé wọn à kì í ṣe ọkùnrin yẹn kò wọ etí bàbá. Wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún irú bàbá tó fún wa. But then bàbá mọ Ọlọ́run mo ti sọ lẹ́ẹ̀kan nígbà táyé àtúnṣe àtúnrí asán ni. Ṣé wá rí Lẹ́fúnwọlá wọn pọ̀n? Praise God. Hallelujah. Lẹ́fúnwọlá wọn pọ̀n. She is a mother to me. Torí pé wọ́n rántí wípé mo gbọ́ story yẹn bí n tiẹ̀ tí ì gbọ́n nígbà yẹn. Ṣé nígbà tí bàbá fẹ́ Ìyá Bọ́sẹ̀? Tí ọba tí pọ̀n mi lọ́jọ́ kan tí ìgbádùn a máa wá kiri ní Lẹ́fúnwọlá ẹ̀wọ̀n pọ̀n praise God and I thank God torí pé ìfẹ́ tó wà láàrin wa torí pé Ìyá Bọ́sẹ̀ tí gbogbo wa bá wà lé bá ṣe wálé yìí tí gbogbo wa wà lé even when our mother was alive òun ló máa dáná oúnjẹ fún wa tá a fi máa kúrò oúnjẹ la máa jẹ títí tí everybody wo ti tọ́ka tá a fi padà lọ sí station tí ò bá sì fẹ́ ẹ mọ ìyàwó méjì náà wọ́n máa wò ó pé tó máa fi nǹkan sóúnjẹ fún mi tó máa ṣe gbá kò sí ní tó jọ òun náà sì dúró wọ́n dúró mo rántí wípé ìgbà tí ìyá Bọ́sẹ̀ kíní kan ìyá ọkùnrin ìyákù náà ni Ọlọ́run sí adúpẹ́ torí pé Ọlọ́run dá ẹ̀mí wa sí láti nínú ọjọ́ òní lórúkọ Jésù mo gbàdúrà fún yín ẹ̀mí yín á gùn sí i. Àmín. ẹ tí ì jẹ nǹkan kan nínú oúnjẹ ọmọ ẹ tún jẹ jù báyìí lọ lórúkọ Jésù Ọlọ́run á lọ rẹ̀ mí yín fún wa ó ti wá wò kẹ́mi yín ó gùn fún ọmọ kankan ló ṣáájú yín lórúkọ ti Jésù gbogbo àwa tẹ̀ tá a jọmọ fún yín lórúkọ ti Jésù Ọlọ́run á gbé wa lórí sókè á tún lè ṣe jù báyìí lọ lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Bọ́sẹ̀dé bàbá mi jẹ́ oníwà tútù bí àdàbà bàbá jẹ́ onínúrere wọ́n dẹ̀ jẹ́ ẹni tó máa kóyàn mọ́ra bàbá mi jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n ṣe é fọkàn tán àti pàápàá wọn kì í fi ọmọ sílẹ̀ ọmọ ó ṣẹlẹ̀ pé aláràbí ni yín tí wọ́n bá ti lóyún mo máa sìkì gan tí wọ́n bá ti lóyún àwa sáwá sóko wọn á máa tọ́jú mi títí tí tọ́mọ bá ti mú mi àwa sá lọ padà lọ sẹ́kọ̀ọ́ mo dẹ̀ tún jẹ́ ọ̀lẹ bàbá mi ló kọ́ mi pé ìyẹn máa ń ṣiṣẹ́ dáadáa ni àti pàápàá nípa education bàbá mi ló jẹ́ kí n mọ̀ pé ìwé dá lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo tẹ̀lé advice wọn mo rí i pé mo gain a lot mo dúpẹ́ lọ́wọ́ wọn fún ìfaradà lórí mi àti pàápàá lórí mọ́mì wa
torí ọkùnrin tí ò bá ní sùúrù kò lè bá obìnrin gbé omi. Bàbá mi jó ní sùúrù tó jẹ́ pé ó mọ̀ nípa ọ̀tún yàtọ̀ fún òsì láàrin ìyàwó àti ìyálé. Bàbá mi ò kì í fi ìgbà kan bọ̀ kan nínú. Mo fẹ́ràn bàbá mi lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀nà. Bàbá mi jẹ́ ẹni tó máa da ọmọ pọ̀. Ẹ lè da ọmọ ìyálé tàbí ọmọ ìyàwó pọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ wọn àti pàápàá tó jẹ́ pé ojú òní ṣojú ẹ̀mí náà pàápàá. Bàbá mi jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó máa fẹ́ kí ọmọ gbélé ọkọ. Tó bá ti mú ọkọ wá sí ilé, ó ti mú wá sílé nìyẹn. Bàbá mi ò kì í fi gbá kan nípa ọ̀rọ̀. Tó bá jẹ́ pé ọkọ ló jẹ̀bi, bàbá mi á dá. Tó bá jẹ́ aya ló jẹ̀bi, bàbá mi máa dá. Wọ́n máa jẹ́ kí ìfẹ́ àìṣẹ̀tàn kó wà láàrin ọkọ àtaya. Bàbá mi jẹ́ onínúrere. Bàbá mi jẹ́ ẹni tó jẹ́ pé oko wọn tí wọ́n wà ń bẹ̀ yẹn wọ́n nífẹ̀ẹ́ àlejò àtonílé. Torí ẹ̀ ni àwọn aliasi, àwọn bòròró yín, àwọn Fúlàní ni wọ́n ṣe kó gbogbo èèyàn mọ́ra. Wọ́n fi ń pè wọ́n ní bàbá Fúlàní. Bàbá mi jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo jẹ́ àwòkọ́ṣe nípa wọ́n máa ṣe òwò. Bàbá mi jẹ́ kó mọ̀ pé tó bá lọ sí ilé ìwé ó tún lè ṣe òwò. Òwò dá lọ́pọ̀lọpọ̀. Bàbá mi jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n fi òwò kọ́ wa. Bí mo ṣe wà bí mo ṣe jẹ́ nọ́ọ̀sì tó, mo tún ń ṣe òwò. Wọ́n tún fi ọ̀nà oko kọ́ wa, mo tún dá oko. Bàbá mi jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ wọn lọ́pọ̀lọpọ̀. Mo gbàdúrà pé tí mo bá máa wá sílé ayé kí n tún tara bàbá mi jáde. Bàbá mi dára lọ́pọ̀lọpọ̀. Bàbá mi tún jẹ́ akíkanjú, ó tún ní ìfaradà. Bàbá mi dára, bàbá mi wúlò ní àwùjọ. Bàbá tó ṣe fọkàn tán ni. Tẹ́ bá wá mú owó lọ́wọ́, tẹ́ bá wá sí ọ̀dọ̀ bàbá mi, tẹ́ bá fi owó pamọ́ sọ́dọ̀ bàbá mi, wọn ò ní fọwọ́ kan owó náà o. Ebi ń bá máa pa wọ́n. Owó yẹn tí mo bá ti wá sílé, a máa tọ́jú owó sọ́wọ́ wọn. A máa tọ́jú owó. Ọgbọ́n ọmọdé dẹ̀ ni torí pé ká máa yọ owó, wọn ò dẹ̀ ní fìyẹn ṣe. Bàbá mi jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ní ìpamọ́ra nínú ìṣe wọn àti ìwà wọn. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́, mo appreciate gan àti pàápàá tí wọn ò fi ẹ̀yàmẹ̀yà sí àárín àwọn ọmọ gbogbo wa ajé ọ̀kan. Òun náà ló fa ìpéjọpọ̀ eléyìí náà tá a máa ṣe ní every year. Kì í ṣòní la ti ń ṣe o, bọ̀ tí eléyìí jẹ́ pé ó jẹ́ èyí tó jẹ́ pé àwọn ọmọ wọn wá gbé lárugẹ. Mo gbàdúrà lórúkọ Jésù, irú oore báyìí ó máa kárí kálukú wa. Adélébáre, àrìnàkóre, àkòyábí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé bàbá Joseph Kedere. Bàbá wa jẹ́ ẹnìkan tí ó dára. Bí mo ṣe dúró yìí nísìnyí, at least great grandson ni mo jẹ́, but still náà mo really enjoy bàbá nípa ìwà wọn. Bàbá jẹ́ olótìtọ́, wọ́n jẹ́ ẹni tí ò kí ń fi gbá kan bọ̀kan nínú. In fact lórí ọ̀rọ̀ onílẹ̀-èdè bí a ṣe jẹ́ ọmọ yìí, wọn ò ní sọ wípé torí pé àwọn alágbàṣe àwọn Tógò yẹn wọn ló rọ̀gbà yí wọn ká, wọ́n kàn lọ hijack ilẹ̀ lọ́wọ́ wọn kàn gbé fún wa. Kàkà bẹ́ẹ̀ wọ́n á pe Tógò yẹn bí ọmọ wọn pé ó àbúrò rẹ̀ ti dé, bá ń wá díẹ̀ fún. So fúdí eléyìí kò síjà kankan ní oko tí wọ́n fi sílẹ̀. Ilé tí wọ́n dẹ̀ wà náà a gbọ́ pé kẹ́nìkan wá fẹjọ́ wọn sùn pé bóyá wọ́n da èèyàn kan níjà pọ̀ àbí wọ́n bá yẹn jà. So fúdí eléyìí a kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára wọn. Wọ́n jẹ́ onísùúrù àti onírẹ̀lẹ̀. Báwa tiẹ̀ jẹ́ ọmọ líle gbọ́ láti ara wọn, àwa náà ti kọ́ sùúrù, a dẹ̀ ti kọ́ kéèyàn máa ṣe òtítọ́. Ní agbára Ọlọ́run ó tún lọ ra ẹ̀mí bàbá àti ní fún ẹnìkọ̀ọ̀kan náà ẹ̀mí gígùn Ọlọ́run á jogún ẹ̀ fún wa. Jésù Olúwa. Ẹ ṣé, orúkọ yín lẹ. Orúkọ mi ni Gbádégẹṣin Olúmídé Babátúndé Emmanuel Àrẹ̀mú Jésù. Ẹ ṣé, ẹ sọ̀rọ̀. Ẹ káàsán gbogbo lé. A dẹ̀ kú àṣeyẹ òní. A dúpẹ́ fọ́lọ́run fóore ọ̀fẹ́. Ọmọ lèmi jẹ́, ṣùgbọ́n láwọn ìgbà tá lórí ọ̀fẹ́ láti wá sínú ìlú yìí nígbà tá bá wá kí bàbá àbáwọn ayẹyẹ kan ó ṣẹlẹ̀ tá wá. Ní tí mo lè sọ ń pa bàbá kò ń ṣe nǹkan tó pọ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ kan tí mo rí ni pé bàbá jẹ́ akíkanjú ènìyàn nípasẹ̀ ti ṣẹ́ wọn ò ṣọ̀lẹ. Ìyẹn kan ó jẹ́ nǹkan wúrí fún wa. Àwa kéré ń gbà yẹn ṣùgbọ́n mẹ́mórì yẹn sì wà ń bẹ̀. So ìkejì tí mo rí ni pé ẹran ìfẹ́, bàbá lẹ́ran ìfẹ́ lára, wọ́n kó ọmọ mọ́ra gan. Wọ́n jẹ́ ní pé nínú ọkàn wọn, wọ́n máa ń fẹ́ fọ́mọ kó wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà. So àárí kan yẹn wípé ó jẹ́ nǹkan àǹfààní tí ẹ pé yẹ̀sì èèyàn lè fi tọrẹ pé téèyàn bá tún ti pàṣẹ àwọn òbí wáyé pàfẹ́ ní bàbá èèyàn lè gbàdúrà wípé òun ni wọn. So ó jẹ́ àwọn nǹkan tó jẹ́ orí ọ̀fẹ́ fún wa láti tún lè parapọ̀, láti tún lè wà nílé ní láti wá ṣe àjọyọ̀ fún wọn láti pé wọ́n ń ṣe ọjọ́ ìbí. A dẹ̀ dúpẹ́ fọ́lọ́run pé a bá wọn láyé, a bá wọn láàyè, wọ́n tún wà lálàáfíà, orí ọ̀fẹ́ Ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun.
bàbá Joseph Okedere Ọlálérè Okedere Àkànní ó jẹ́ grandpa mi so látìgbà tí èmi ti ó jẹ́ bàbá ìyá mi látìgbà tí mo ti mọ̀ wọ́n mo rí wọn bí èèyàn tó yẹ pé ẹ mọ̀ àwọn grandpa mi wà tẹ́ bàbá wọn grandpa or grandma mi wà tẹ́ pé èèyàn nílé súnmọ́ náà máa kanra bàbá ò jẹ́rú èèyàn bẹ́ẹ̀ nǹkan tí mo ti rí sí wọn ni pé wọ́n jẹ́yàn tó péyàn mọ́ra kò bá mi ìrírò èdè tó lè jẹ́ bàbá tó bá ti súnmọ́ bàbá ó ti di ọmọ fún bàbá nìyẹn and again èmi sì gbélé díẹ̀ látìgbà tí mo rẹ̀ sí pé mi rò pé mo rí ibi tí bàbá àtẹnìkan ti ń fa áwọ̀ àbí tó ń jà àbí anything bẹ́ẹ̀ yẹn so inú mi dùn pé mo nírú wọn ní grandpa tí èèyàn bá tún máa ń wáyé mo wish kan sì jẹ́ grandpa mi Jésù Olúwa. Ó yá ẹ̀jẹ̀ Jésù. Àmín. Olúwa Olódùmarè ọba ògo àdúpẹ́ ọmọdé alẹ́ báyìí tèmi bá sùn ká tó sùn wọ́n á gbàdúrà fáwọn ọmọ wọ́n gbogbo àwọn ọmọ wa ń bẹ́ẹ̀ ní kejì o wọ́n rí jẹjẹ wọ́n rí wọn Àmín. má jẹ́ wọ́n rí jàǹbá ọkọ̀ Àmín. má jẹ́ wọ́n rí jàǹbá àmọ́ sí ìlú ìgbọ̀rọ̀ má gbàdúrà bẹ́ẹ̀ láyé ìtọ̀ máa fún gbogbo yín wọ́n mi wá dùn gbogbo ẹ̀ tẹ́ wà bá wa ṣènáwó lónìí pátá ẹni tó wà ń tòsí ẹni tó wà ń wájú ẹni tó wà ń tòsí tí ń lọ kò ní fẹsẹ̀ kan tí ì wọlé ẹni tó wà ń wájú ọkọ̀ ò ní jáàmù ẹsẹ̀ ìrìn ò ní kọlù tí ò fi gbélé rẹ̀ àdúpẹ́ ẹ̀kọ́ àjọ lọ́wọ́ ìrẹ́ ọ̀kárí gbogbo yín ó gbogbo ẹ̀yin tí wọ́n ń sọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àmọ́ akọ́gbọ́n ọmọdé ọba wà dáadáa rí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ yóò máa gbọ́n owó èyí lónìí bàbá náà tí ọba ṣe dáadáa tàbí náà ọmọ sùkúù tí ń yọ́ọ̀kì ọ̀rọ̀ jáde lónìí ọkùnrin ní owó sùkúù àwọn àdúpẹ́ àbí ẹ̀yin náà lè fi yìn wá ta ni wọ́n fi ìwé yẹn pé kó fi há àwọn ní ìlú àbíwé tí ò ní mọ̀ wá ní ìwé ìrìn èyí tó láyọ̀ bá wà. Adúpẹ́. Èyí tó láyọ̀ bá wà. Èyí tẹ wá bá wa ṣènáwó láyọ̀ lẹ́yìn ìbádé yín. Àmín. Ẹ máa ṣe àmín. Àmín. Gbogbo ẹ máa wá gbọ́ gbogbo ẹ̀yàn ọmọ o. Wọ́n ní kí gbogbo ọmọ kan máa gbọ́. Wọ́n bá yín sọ̀rọ̀. Gbogbo àti ọmọ àgbà àti kékeré. Wọ́n ní àti ọmọ wọ́n ní kí wọ́n tẹ́tí gbọ́. Bọ́lọ́jọ́ ọ̀bá wà tí ì dé o. Wọ́n ní bọ́lọ́jọ́ ò bá tí ì dé o. Ẹ wà ara káà kékeré bí mi. Wọ́n ní wà ara káà kékeré fáwọn náà. Àmín. So ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ jẹ́ kí ètò tún máa tẹ̀síwájú ẹ tún ṣe ẹ yà iṣẹ́ àwọn ní àtẹ́wọ́ ó yá ẹ̀yin náà ṣe pẹ̀lú bàbá ó yá ẹ tún máa ṣe pẹ̀lú bàbá. Ẹ má gbélé o. Igbosa. Ó yẹ ṣá wọn ní àtẹ́wọ́ ẹ ṣá wọn ní àtẹ́wọ́ ẹni kó dùn yògbà bí oyin. Ọjọ́ sì tún kò síwájú ọjọ́ yìí Ọlọ́run ò jẹ́ ká rí ibi a sì ní ìgbàgbọ́ pé lẹ́yìn ọjọ́ òní gan àní rí a dúpẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan fún oore ọ̀fẹ́ tẹ Ọlọ́run fún yín láti wá bá wa ṣe àjọyọ̀ yìí irú ire báyìí kò ní tán nílé ẹnìkọ̀ọ̀kan o àdélébáre àrìnàkóre àkóyá ibi gbogbo ibi tẹ́nìkọ̀ọ̀kan wá ti wá láyọ̀ àtàlàáfíà là á pàdé nígbà tá a bá tún pàdé irú nǹkan báyìí à á ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí láti jẹ́ a dúpẹ́ o a yìn Ọlọ́run lógo ó bá wa bẹ̀rẹ̀ ó sì bá wa parí ẹ̀
àárí òye ojú àárí òye inú àrògùn gbàmígbàmí lórí ẹnikẹ́ni nítorí náà a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run á wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa o àádélé wa láyọ̀ àtàlàáfíà o Jésù Olúwa wa àmín. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tí wọ́n ti ń fi nǹkan ọjọ́ bíi bàbá ránṣẹ́. Bí ẹ bá fẹ́ gba ìsúre lẹ́nu bàbá tàbí fi ìmọrírì hàn sí bàbá yìí nígbà tó sì wà láàyè, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lẹ́ẹ̀ fi kàn sí bàbá.